ọ̀ríkọ̀dìjọ́ mi ọ̀ríkọ̀dìjọ́ mi mo mi fẹ́ pa ẹ̀pà yíyan mo fẹ́ fi mu gàrí torí bí mi pa mí. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ Òkè Ìmẹ̀sìn tí ó ń ṣe Yorùbá movie òun ló tún trend báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí a ṣe rí wípé arákùnrin náà òun fẹ́ ẹ̀pà lẹ́yìn ìgbà tó tún fẹ́ ẹ̀pà tán tó post rẹ̀ òun fúnra rẹ̀ ló tún post rẹ̀ o àwọn èèyàn wá sọ wípé kí ló ń ṣe arákùnrin yìí ẹ̀rí bó ṣe rù ẹ̀yin èèyàn mi arákùnrin yìí ti rù ó dẹ̀ ti gbẹ sí gidi gan ẹ̀yin èèyàn mi kí ló ń ṣẹlẹ̀ báyìí púpọ̀ lára àwọn èèyàn ni wọ́n sọ wípé kí wọ́n bá táàgì arákùnrin tí a mọ̀ sí Kúnlé Àfọ́ọ̀dù kó lè help life rẹ̀ ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀rọ̀ kábọ̀n ẹ jẹ́ ká wo èyí tó kù. rí mi bẹ́ẹ̀ o nígbò mi struggle wàá já rí mi kí mo bá ń jẹ́ ṣékèné wò ó kọ́ ọ bá ranjú sọ̀gbọ́n náà gbáyé rẹ̀ ẹ̀pà ni mo mi ń jẹ ẹ̀pà yíyan mo fẹ́ fi mu gàrí mo fẹ́ wa gàrí mo fẹ́ la wa gàrí ògbẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ jìnnà ìbí nípa ògbóríà àkó ọdún la mi ṣe lọ gàrí láàmì mú ń tẹ o ó bá gbọ́n lẹ́ẹ̀gbọ́n ẹ̀gbọ́n sẹ́gbẹ̀gbẹ̀ wa ń bí o ẹ̀rí ẹ̀pà yíyan dá lájí tó bá fi jẹ búrẹ́dì tó wá bù sínú gàrí. ẹ̀yin tèmi Mr. Òkè Ìmẹ̀sìn wọn ò rí báyìí tẹ́lẹ̀ o ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ what is going on Mr. Òkè Ìmẹ̀sìn ẹ jọ̀ọ́ tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ wá sọ fáwọn èèyàn a lè rẹ́ni tó máa ràn yín lọ́wọ́ like ẹ̀yin tẹ́ bá ń wo fíìmù máa yìí tẹ́ bá ń wo fíìmù wọn dáadáa ẹ máa mọ̀ pé máa yìí wọn ò rí báyìí tẹ́lẹ̀ wọ́n jẹ́ ẹni tẹ́ pé wọ́n sanra wọ́n fine dúdú wọ́n jáde dáadáa like so what is going on what is happening Mr. Òkè Ìmẹ̀sìn kí ló ń ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bo nǹkan kan mọ́ra o ṣe rí wọ́n ní ìka tó bá ń dùnyàn èèyàn kì í fi sí abẹ́ aṣọ ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ bá mi repost please help me share like ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn èèyàn rí fídíò yìí Mr. Òkè Ìmẹ̀sìn is not like this before something is wrong àbí ṣé ebi ní ká wá pé lẹ́yìn ni ebi ò lè má pààyàn téèyàn fi máa lean báyìí I don't know like oh, I feel bad honestly speaking ẹ jọ̀ọ́ Mr. Òkè Ìmẹ̀sìn gbogbo ibikíbi tẹ́ bá ti need help ẹ jọ̀ọ́ ẹ má hesitate láti sọ síta ẹ má hesitate lóòótọ́ àwọn èèyàn máa bú yín o wọ́n lè tẹ́ bá sọ̀rọ̀ ẹ máa rẹ́ni tó máa dá yín lẹ́kun ẹ dẹ̀ máa rẹ́ni tó máa ràn yín lọ́wọ́ ṣé dẹ̀ rí ìrànlọ́wọ́ yẹn gangan òun ni gbogbo wa nídìí o wípé ṣáà lè máa dùnyàn lọ́wọ́ kéèyàn máa fi sábẹ́ aṣọ títí tó fi máa jẹrà tán èèyàn máa mú síta náà ni pé ẹjọ́ ìka yìí ń dùn mí ó ń dùn mí gidi ẹ lè rẹ́ni tẹ́pọ̀ máa fún yín ní nǹkan tẹ́ pé tẹ́ bá fi sí báyìí láàrin ọjọ́ mẹ́ta ó ti lọ nìyẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share ẹ jọ̀ọ́ Mr. Òkè Ìmẹ̀sìn wọn ò rí báyìí tẹ́lẹ̀ o nǹkan kan ń ṣẹlẹ̀ hey Jésù.